سيدنا محمد صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. Ní àkọ́kọ́ àmìdí ẹjọ́kù èmi ò fàmílì àmọ́ kí máa sọ̀rọ̀ káwọn èèyàn máa rojọ́ á sì ra wa gbọ́ ẹ̀rù ìdẹ́ bà mí kìí ṣe pé torí ọ̀rọ̀ tèmi bí ò ṣe pé torí ọ̀rọ̀ Ọlọ́run tàbá fẹ́ ké tẹ́ bá lọ sí orí afẹ́fẹ́ lónìí Alhaj King Wasiu Ayinde K1 bàbá náà sọ̀rọ̀ kan níbi fìdáhù màmá wọn ní ànákọ̀ọ́ wọ́n ní àwọn àfáà ga ẹnu kalẹ̀ nígbàtí ó pè wọ́n tí wọ́n fi lọ kèésà àwọn tó pè ní bá wí ọ̀rọ̀ wọn ò dàrú ò tó bẹ́ẹ̀ gbogbo ẹni gbóbi sọ ó wí bẹ́ẹ̀ fáwọn tó pè ṣùgbọ́n àwọn tí ó pè tí wọ́n lọ ọ̀rọ̀ tí àwọn tó lọ́rọ̀ ti dọ́rọ̀ yẹn mọ̀ táàjì Wasiu Ayinde sọ ṣé yóò sọ bẹ́ẹ̀ fẹ́ mi tí mo jókòó sílé wa jẹ́ pé ó pè mí gan yìí lọ náà tí àfáà bá wà bó ti yẹ kó wà táwa wà láyé wa báyìí táàtù wa ganú lẹ̀ tẹ́jọ́ ó mọ̀ wá lọ kò ní rọ̀ o ibi tí ń lọ́nu nílọ lè bẹ́ nìkan káwà lọ ganú lẹ̀ lémi tí bá wà nínú ilé wa báyìí nílé kéwú ìtún ní ganú lẹ̀ o kéèyàn máa rojọ́ o àwọn oníkólóúnjẹ ọmọ jẹ o àníkólómi ọmọ mú o gbogbo alọ́lọ́wọ́ ọjà ṣe ríire ṣùgbọ́n ìyọ̀ kan ni pé tábà kí ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá rojọ́ yóò dìjà èmi ní sì mú ìní torí mi Ọlọ́run ó kún torí jà ààrẹ nìyẹn torí ìdí eléyẹ dákun mo béèrè lọ́wọ́ àwọn àfáà pé ṣé látàárọ̀ bí ilẹ̀ tí ó náà ní tẹ́ ń ṣe tí tíyàn máa ń ṣe tí wọ́n lọ wọ́n ní rárá o pé mo ń tọ̀ bọ́yá ńgbà tí ebi wá dé tí wọ́n sáfò oúnjẹ bẹ́ẹ̀ mìíràn bá róúnjẹ mo gbọ́dọ̀ jẹun kò sẹ́bi bí èyí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kéèyàn máa rojọ́ lérí oúnjẹ gan ní ọ̀ràn Ọlọ́run ní jẹ́ ká jẹ̀bi o yóò máa lọ tìrín Ọlọ́run ní jó kọsẹ̀ eléyìí ò bá wọn. Ẹ wá rọ́rọ̀ Alhaji Wasiu Ayinde yìí tá ń sọ pẹ̀lú àwọn àfáà gbogbo ẹ̀yin àfáà alátojúbọ̀ Ọlọ́run mú yín o ebi nàfà Alhaji Wasiu Ayinde ẹ ṣeun o tẹ́ bá wa ṣe wá sí fún wọn ọ̀rọ̀ tó dáa ni kéèyàn máa lè ganu síbi tí wọn ò ti pè é kódà bí wọ́n bá pè ọ́ ẹ ganu máa ń wọ ẹkú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo tẹ́ ẹ pé Alhaji Wasiu Ayinde náà fi ṣàṣejù òun ní o odidi mufti Ìlọrin ẹ̀yin lẹ pè wọ́n àwọn ọ̀ganu kò jẹ́ sí mufti inú àwọn tẹ́ lọ́ganu tọ́rẹ́ ẹ padà sọ̀rọ̀ wọn dáadáa wo láìfù yẹn amódìdí mufti wá ní ẹ̀dìdí kẹ́ẹ̀ṣe sọ́rí ipé àwọn àfáà àwọn tó bá wí ẹlòmíì gan sì yí gbọ́ wọ́n wá ní ẹ ṣe sọ́rí ẹ wá lẹ̀ lè ṣe sọ́rí ẹ̀ẹ̀kan mufti náà lábùkù náà ọ̀sẹ́ ló lè ṣe bẹ́ẹ̀ fún Sheikh Adam ewì bí a kú bẹ́ẹ̀ wẹ́ dákun ẹ̀ẹ̀kan mufti lé náà nù kẹwà ní òkè bàbá orí ti yín bàbá mufti òkè ẹni tó bá tabá kó mọ́ bínú tó lọ́rọ̀ tẹ́yìn sọ bí ẹ ti sọ pàrọ̀ àfà àgànù kalẹ̀ ẹ̀yọ mufti náà lẹ̀ ẹ̀yọ mufti lẹ̀ rí sí nìyẹn tó fi jẹ́ pé kò sí bá ti báwọn àfà àgànù lẹ̀ wí èyí tó jẹ́ ti Alhaji Wasiu Ayinde ẹ mọ̀ pé mi fẹ́ràn yín débi pé kọ́lẹ̀ mi máa ń pé sẹ́lì alá Muhammad sọ́lì alá Muhammad sọ́lì ṣẹ́rí báhùn ẹ dákun ẹ túbẹ̀ ṣe kò jù báhùn lọ kó máa jẹ́ ẹ̀kọ́ ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe wàlímọ̀ lónìí ẹ má ganú lé olówó ó kọ tí ẹ ti jẹ́ àfọ́ ní agbádá àti láwàní Muhammadul Bashir ẹgbẹ́ ṣéwù ó kọ bàbá wa ìmámù fúlà nínú mọ́mú àgbà ẹ̀tún ṣéwù ṣe
Muhammadul Bashir. Look at it. Nígbà mo pàdé bàbá ń jò ní, ṣé ẹ mọ̀ bí mo ti wí? Mo ní ẹnikẹ́ni tó bá lóhùn ní ìmọ̀ tó yanjú. Abóníṣẹ́ kan tó ti ṣàtòjá mi o. Abóníwìláyà tó ṣòro kọlù bàbá wa ìmáàmù Fúlàní lọ́gá wa. Ọlọ́wọ́ jò ṣe ríre. Ayé sáámi fọ́mọ yìí. Báwa náà ti ṣe é rèé. Ọlọ́run jẹ́ alálùbáríkà jọ náà sí lẹ́yìn náà rí nísìn. Ọlọ́run jẹ́ ọ̀nà alálùbáríkà. Wo kéwú dáa. Kéyìn ó sì jí àfa ọ̀dà wo bó ṣe fìtì rẹ̀. Àmọ́ ẹ má ganu o, ilé olówó. Ibi wọn bá pè yín sí ẹ má lọ. Alùkùránì lápẹ̀lẹ́ sọ ṣàgbà kí olórin máa sọ fún yàn nípa ẹganu. Sọ ti gbọ́. Kọ́dà bí wọ́n bá pè yín gan ẹ tún lọ́rẹ̀ tó lọ. Ọlọ́run jọ alálùbáríkà. Tọ́ táwa kí ló kọ rẹ? Ridwanullahi. Ẹgbọ́n lọ́n tóbi. Ẹgbọ́ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlẹ́nìkan ò lè wà Jánnà àfẹ́lẹ́ bá rí ìyọnu Ọlọ́run. Iṣẹ́ ẹnìkan ò lè gbé wà Jánnà ọwá ń jẹ́ Ridwanullahi ò ní sánkú. Bá a ti wá péjọ yìí, wọn ní péjọ yìí pé ó kò láyé o. Ẹ̀yẹ tí wọ́n ń ṣe fún ọ yìí àti wo àti kejì rẹ̀ ta kọ́ ṣàdúrà fún bẹ́ẹ̀ ti ṣe ti graduation school ẹ ṣe convocation school ẹ rí sí alálùbáríkà ẹ ní máa alálùbáríkà Ọlọ́run ṣe yín lógo òdílé yín ẹ bá sáàmì sẹ́mọ̀ kí nǹkan wá bẹ̀rẹ̀ kí n sì máa gba kéwú èmi ò rí i pé ó dáa tó ìwọ ti yẹ ìyá Tọ́yíbà Allahu Akbar ẹ̀yin tẹ́ ẹ bí ẹgbọ́n náà tóbi. Àǹtí mi kan Tọ́yíbà wọ́n jẹ́ tùgán wọ́n sì lálùbáríkà wọ́n soríire ó lálùbáríkà ó soríire tó bá dìgbà tí èèyàn máa ń ní ọkọ tí ó gbé ọ̀gá tí ó gbé bí rẹ̀ náà ga lọ́fẹ̀ẹ́ ìwọ gan ọ̀gá ò ní kéré nú ayé o Ọlọ́run fọ ọmọ dáadáa wọ́n máa fi ọ́ tọrọ ọmọ Ọlọ́run ní padà yọ Kùránì kóònù rẹ̀ ṣe ti gbọ́ ẹ̀yin náà mọ́ ganu o ṣe gbọ́ ọ̀nà tẹ́yìn òfin ní ganu ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ bá rọmọ kan tí ń gun mọ́tò tí ń ṣe sì sí tó bá dijọ́ náà ẹ mọ́ ganu o ẹ mẹ́jẹ̀ wọ́n lò yín o látàtà ganu o látàtà ganu ni ọ̀là kí ló kọ́ tiẹ̀ ẹgbọ́n lọ́n tóbi ẹgbọ́n kan tí ń jẹ́ Aisha tẹ́ ẹ bá rí alọ́mọ kọ̀ọ̀kan tó bá kọjá Aisha ìyàwó àná Muhammad ẹ fi hàn mí kí ló fà á Aisha òun ò fẹ́ kí nǹkan kó sí ànábì sẹ́ẹ̀mẹ̀ ipé Aisha kò bímọ fún ànábì sẹ́ẹ̀mẹ̀ tọ̀ wọ́n wá béèrè wípé ó bímọ sọ fọ́kọ rẹ kó tọrọ lọ́dọ̀ Ọlọ́run ṣé ẹ̀gbọ́n Aisha wí ó ní rárá ìfẹ́ wọ́n wá ní kí ló dé ó ní tí n bá wà ní oyún tóyún dààmú mi tánàbí nídìí kan màá ẹsẹ̀ máa lọ akí tó ṣe fún ẹjẹ́ wà báyìí ẹ wo bóyá fẹ́ràn ọkọ ṣé kọ̀ wá jèrè rẹ̀ Aisha wà á jèrè ìwọ wà á bímọ ó sàlùbáríkà wà á jẹ́ ògo láyé Ọlọ́run ní yọ Kùránì kóònù rẹ̀ ẹ bá ń sáàmì ẹ̀yìn ìdílé ẹ̀ ọ̀yá ìwọ ti jẹ́ Ra'afatullahi ó sì mú mi rántí ìyá dáadáa kan ajá aráfá nínú mọ́sáàsì mẹ́wò àtọ́lágbé Ọlọ́run àánú ní jẹ́bẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run ó dé ọ lára yóò dé àwọn òbí rẹ lára Ọlọ́run bá mi ti oríire sí ọ tí ó ràn àwọn òbí rẹ ò ní sánkú o ní padà máa wá ọká o ní kó ọwọ́ lọ́wọ́ o ẹ̀mí rí ogun Ọlọ́run wọlá Ra'afatullahi tó ń jẹ́ yìí ẹ̀dẹ̀ Ọlọ́run dẹ̀ra Ọlọ́run arò ní ní ọ kò ní ní ọ nìsí kò ní ní ọ tó bá dàgbà yóò wá wọlá báyìí gbogbo táwọn òbí rẹ̀ náà yìí lónìí Ọlọ́run bá ń ṣèdẹ̀kùn fún wọn ẹ sáà ní kí n gbádùn yín o ẹ tún ṣe o ọya ọ̀tán ẹwọ nǹkan
Amina ìyá tó bí ọ̀gá tèmi. Sallallahu alayhi wa sallam. Ṣé bẹ́ẹ̀ ti Yorùbá níbi mẹ́rin? Mo máa ń ṣe síkìrì kan pé Dani Amina, Dani Amina, Dani Amina. Muhammadu ya Rasulallahi, Dani Amina. Muhammadu ya Rasulallahi, Dani Amina. Dani Amina, Ẹ ti dáyé gbà wọ́n. Ọ̀rẹ́ mi bẹ́yìn àbá sọ́lú. Dani Amina, Dani Amina. Ọ̀rẹ́ lè mi àtàbá sọ́lú. Muhammadu ya Rasulallahi, Dani Amina. Muhammadu ya Rasulallahi, Dani Amina. Ọtí dáyé ó sọ Amina, ọlọ́wọ́ wọlé àyà tó bí ànábì Muhammad. Ó ní kú, ó ní síkì, Amina. ọlọ́wọ́ ní dààmú àwọn òbí rẹ̀, Amin. ó ní fi ọ́ dààmú wọn, Amin. ó ní fi àwọn náà dààmú ara wọn, ó ní fi wọn náà dààmú ara rẹ̀. Amin. Ẹ dákun ẹ̀yin obìnrin, ẹ̀yin náà ẹ má ganú o. Ní táwọn òbí yín bá ní kẹ́ ẹ ṣe, iná ní kẹ́ ẹ ṣe. Ṣẹ́ni pé wọ́n ní kẹ́ ẹ wálé kẹ́ ẹ sì mọ́. Ẹ sì tí kéwú já èyí kéwú já títí dìsín mo tún kéwú. Amina, ọba tó fún ìyá ànábì ní ọmọ ológo yóò fún ọlọ́mọ ológo ní àsìkò tó tọ́. Àwọn ọmọ tí àwọn àfáwọn kó sílé kéwú wọ̀nyí, ẹjọ́ tó bá ti parí ilé kéwú, kí ni wọ́n fẹ́ fi certificate wọn, kí ni wọ́n fẹ́ fi ṣe? Wọn ò lè fi wáṣẹ́, wọn ò lè fi ṣiṣẹ́ níbì kankan. Wọ́n á kàn máa cause nuisance náà sí gbòòrò ni. Ó ga ọ́. Ẹ kó àwọn ọmọ yín lọ sí school náà.